ẹni ọkùnrin tó wá náwó fólórin most of them wọ́n fẹ́ fẹ́ ni. Yeah, wọ́n fẹ́ fẹ́ ni náà. Alangere o, alangere leto, oya lo mo. Bísọ́lá Sáínóbù mi àlóyin lóhùn mo dé. Ẹ̀yin tèmi ṣe ń gbóhùn mi. Lẹ́gbàmọ́lì ṣàbí Ìbàdàn sánilé mi. 2016 ni mo kú Òmùṣin tí mo move sí Kòròdú. Mo ṣe Ìkòròdú. Yeah. Èwo ló wà lively jù? Ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní 1998. 1998. Yeah. Ìgbà wo ni second one? Second one, ètèmi àti Papa ṣe nìyẹn. Papa wo? Obesere. Ẹ̀yin àti Obesere? Bẹ́ẹ̀ni. Tí mo ṣe wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà yẹn mo wá mọ bàbá wa Àdìsá Aláṣelà. Àdìsá Aláṣelà. Nígbà yẹn Aláàjì Aláṣelà. Mo tún wá mọ ẹ̀gbọ́n mi Muyideen Aremu Kámúlánsà. Kámúlánsà. Nígbà yẹn mo máa ń gbúrò ẹ̀gbọ́n Pàṣọ náà gbà yẹn. Mo mọ Báyọ̀ Àkànní. Báyọ̀ Àkànní cousin mi mo mọ̀. Sọni tí Adéṣọ̀kan. Sọni tí ìgbà yẹn mo lẹ́sàlẹ̀ta nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì tá ti ń rí oríṣiríṣi ìrírí ló máa ń bá pàdé tọ́jọ́kùnrin. Mo wá ń wo ẹ̀yin obìnrin nídìí iṣẹ́ fújì. Báwo lẹ ṣe ń kó? Àwọn ọkùnrin tẹ́yìn sọ yẹn wọn ní challenges táwọn obìnrin. Bẹ́ẹ̀ ni. Alangere leto, oya lo mo ojú rí. Kọ́gbọ́n nínú ojú rí. Alangere leto. Ṣé rí ní Mushin yẹn èèyàn tí mo mọ̀ pé ó senior mi ní Mushin tó jẹ́ olórin obìnrin ó Alájà Musílẹ̀ Àríkẹ́. Lẹ́yìn Alájà yẹn ló kan èmi létà ni mo gbọ́ mi ò mọ ẹni tó ń jẹ́ Cinderella. But létà mo mọ̀ pé èèyàn kan náà wà tó ń jẹ́ Cinderella. Ó sálẹ̀ Ìyábọ̀ mo gbọ́ létà náà ni mo gbọ́. Ní 93 Ìbàdàn ní Táyé Kọ́rẹ́nsì wà ó sì mọ̀ Táyé Kọ́rẹ́nsì. Isika Baka mo ń gbọ́ Isika Baka bọ̀ mi ò mọ̀ wọ́n. Orúkọ mi ni Zainab Babisola Abeke Lakasera. Ó ní Lakasera yẹn ti jáde. Ètò kan ní orúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìn àti ṣúgà Ẹ tiẹ̀ kọ́kọ́ fún wọn lóhùn orin náà. Ewé ìsẹ́yìn ká máa júbà fágbà kó lè júbàjù ṣe ìbátàyìn Dèmí Barrister o ìbátàyìn Lámì Kọ́lìntì ìbátàyìn Dèmí Wàsíù ìbálákùnrin tó ń jẹ́ Dèṣínà ìbá Abẹ́ní Sàláwà Màmówó Délé o ẹ jẹ́ kó yẹmí kémi náà lè gòkè àgbà kò sóhun tá lè ṣe ní ilé ayé yìí ká má ṣe là ṣe gbé àṣepamọ́ má ló wà ire ló bá mọ̀ dákun múra sí tìyẹ ìkàsá ló bá mọ̀ tẹra mọ́ kò sàbùjá kan lọ́rùn ọ̀pẹ ibi tó bá gòkè ló máa padà wálẹ̀ o àtòrìláyé Bísọ́lá Sáínóbù tó bá lọ sí iwájú o a tún lọ sẹ́yìn ní ṣèkàṣèkà ẹran tí ọjọ́ ọ̀la tó ń bọ̀ tẹ́nìkan ò lè sọ. Ẹ dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Zainab Babisola Abeke Lakasera tí gbogbo ayé mọ̀. Báwo ni iṣẹ́ fújì ṣe jẹ́ lọ́rọ̀ tí? Iṣẹ́ fújì yẹn grandmother mi àwọn tó máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ gbọ́ndígbọ́ngbọ́n di gbọ́n tẹ̀sán àwọn bàbá Tátálọ nǹkan ènìyàn màmá Tátálọ Àlàmú. Bẹ́ẹ̀ ni nìbàdàn ní fíléèjì wa ní Àkùfò so ibẹ̀ la gbé ńgbà tá a kéré so grandmother mi ẹ wá jẹ́ àwọn tó máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn tá máa ń bá wọn jáde tó bá ti wá ń ṣe ọdún àwẹ̀ tán máa ń ṣe tán máa ń jí sáàrì yẹn máa wá kó àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ mi jọ àwa jí lóru máa kànlẹ̀kùn a máa kọrin pé ẹ jí sáàrì o ẹ wá jẹun ẹ wá ṣe kinní kan ẹ lọ dáná máa lè bí máa ń lìdí wọn gbà yẹn wọ́n máa fún mi lówó àpamọ́ ìmáà mo gba ayé kọ́bọ̀ ẹ lójú pípọ́n yẹn ọmọ ìmáà ń kọrin gan ọmọ ìmórí kọ̀ọ̀kan ó ṣáà máa ń gbà bẹ́ẹ̀ a ṣáà máa ń kọ́ bẹ́ẹ̀ so nígbà tó wáyá tí mo wá dàgbà díẹ̀díẹ̀ tí mo wá dé Èkó ọkàn àròjọ kan ni pé ó dẹ̀ kí n máa kọrin o wọ́n wá ń pe ọ̀gá wa kan wọ́n ń pè ní Táyé Calypso ó ti pẹ́ gan. Ládùúgbò wo nìyẹn? Ní Mushin gbà yẹn mo wà ní Mushin ni mò ń gbé. That was 1992. Ìgbà tí mò ń sọ pé mò ń kọ orin ní fíléèjì wa yẹn 80s ni. Ìgbà tí mo wá dẹ́kun yẹn ní 1990 tí mo dẹ́kun yẹn àwọn máa ń ṣeré níbì kan wọ́n máa ń pè bẹ̀ ní
sáìdì Olúṣọ̀gá lálàáfíà gbogbo bẹ̀ yẹn ṣe mọ̀ mo gbé bẹ̀ ṣé ni Mushin ní náà Mushin bá ti wá lọ sọ́dọ̀ àwọn sisters wa ń gbà yá máa ní kí n kọrin àwọn ọ̀rẹ́ mi àwọn lady kan wà ọ̀rẹ́ mi Ramat àbúrò alájà Tóyìn Gbìrà so Ramat yẹn ọmọ Gbìrà ni a máa ń ṣeré lọ sí ọ̀dọ̀ ẹ̀ ọjọ́ yẹn bọ̀dá yẹn wá ń kọrin wọ́n pe ẹ̀gbọ́n yẹn ní Táyé Calypso níwọ̀n tẹ́mi àtàwọn Ramat yẹn bá ti jókòó mo máa ń forí dá wọn rání Abísọ́lá ọba mórí kọ òwe màá ní a máa ń kọ ní fílẹ̀jì wa so bá ṣe wá lọ sí pátì bọ̀dá yẹn nìyẹn ó ń ṣe jump lọ́dún yẹn lọ wọ́n pe bẹ̀ ní Túnjí Sọ́pẹ́ hotel ó wà ní Olúṣọ̀gá street ní Mushin ní àlàáfíà side yẹn Táyé Calypso yẹn ó ń ṣeré ń bẹ̀ ṣe wá lọ síbẹ̀ mọ́ sáwọn ọ̀rẹ́ mi pé ó dẹ̀ wù mí kí n gba microphone náà ẹ má ní kí n gba microphone náà kí n kọrin náà ẹ fẹ́ gba máìkì lọ́wọ́ lọ́jọ́ yẹn pé kí mo fẹ́ kọrin ṣe mọ̀ kí ni yẹn ṣàmú mi ẹ̀gbọ́n yẹn bá ní ó yá Bísọ́lá wọn ló fẹ́ kọrin wá kọrin ṣe mọ̀ ojú dẹ̀ máa ń tì mí máa ò pé èrò pọ̀ ó kàn ṣáà ṣe mọ̀ bá gba máìkì lọ́wọ́ ẹ̀gbọ́n yẹn Bọ̀dá Táyé yẹn bá bẹ̀rẹ̀ sí ní kọrin bá ní àwa wọn délé a ò bá wọn nílé a sọ fún wọn Fádèyí la bá àdá ló yọ jáde ọwọ́ torí ni bàbá nílé yìí gbáyà àwọn Lions Club náà dẹ̀ ṣe nǹkan bá bẹ̀rẹ̀ sí ní kọrin pé aláàjì mò ń bọ̀ wá o àwùfù máa wò lẹ̀ máa rọra wọ́lá máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan mú ibi máa wò lẹ̀ máa rọra ọmọ Ṣókọ̀yà mi mú ibi o àjẹsọ́mọ ìdààmú ẹ̀ káàre rọ́bì máa wò lẹ̀ máa rọra sàlákọ̀ máa wò lẹ̀ máa rọra limuda ṣáìnà mi owó o àwọn lọmọ láyọ̀ ń tọ́ lọ ń dá lọ́lá ọmọ láyọ̀ ní gbogbo wọn Pasuma máa wọlé ọmọ láyọ̀ ní gbogbo wọn èrò bá pariwo pé òun rẹ mọ̀gbà yẹn náà àwọn èèyàn ó surprise wọn pé obìnrin yàtọ̀ sí màmá wa Alájà Ìbúmi Sàláwà táwọn èèyàn mọ̀ ń gbà yẹn pọnkan nípa obìnrin kan tún pé èrò bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀dẹ̀rẹ̀ orí òkè. so àwọn èèyàn wá ń sọ pé lẹ́yìn Sàláwà obìnrin kan tún rèé ká ọmọ obìnrin kan ló ń kọrin ṣàmùgbà yẹn kò tí ì sáyé mẹ́díà báyìí everybody máa wò ó èèyàn tó bá ẹlòmíì náà lè wà tó ń kọrin o bó ṣe mọ̀ pé ní territory yín tó bá ti rí something lẹ̀ tó wá tún rí nǹkan tó straight láńtà èèyàn kan báyìí bá wá fi máa fi yín wé èèyàn kan. Sàláwà lọ wá fi yín wé ń gbà yẹn. bẹ́ẹ̀ ká ọmọ yìí dẹ̀ ń kọrin bí Alájà Sàláwà bí nàbẹ̀ sí ká Alájà Sàláwà ń gbà yẹn pé ẹ máa wò mí bẹ́ẹ̀ ṣe ń wà Alájà Sàláwà nǹkan. àwọn ìgbà yẹn tí mo wà ní village wa tá a máa ń kọrin abúlé káàkiri yẹn ó máa ń wù mí pé mo máa ń fẹ́ kórìgbà yẹn láyé NTA Ìbàdàn Alájà Sàláwà bá ń kọrin gbà yẹn gbogbo a máa lọ wò ó because village la gbé but a máa ń lo battery a máa fi pé ṣe mọ̀ wọ́n á fi slot ẹ̀ sí àwọn tí fi oní tẹlifíṣàn oníkìíní a máa wo gbọ́n máa wò pé Alájà Sàláwà nǹkan so mo máa ń wò pé àkìndẹ̀ dàbí Alájà yìí láti ilẹ̀ káàkindẹ̀ máa mú mic. so bẹ́ẹ̀ kọrin yẹn everybody wá ń wò pé everybody wá dìde tá ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní náwó fún mi ó ná lágbo Táyé Calypso lágbo Táyé ẹ̀gbọ́n Calypso yẹn so ibì kan dẹ̀ wà ń pè bẹ̀ ní abúlé Ìgbìrà ní Olúṣọ̀gá wọ́n ń pè bẹ̀ ní ọ̀dọ̀ ya Maria gbá gbogbo wa akéré a máa ń ṣeré ń bẹ̀ ya Maria yẹn wọ́n ń ta drinks bí ẹ̀gbọ́n Tasman lọ́dún yẹn lọ́hùn Tasman Adéolókun tó ń fi irinṣẹ́ rent wọ́n sì wà láyé ẹ̀gbọ́n mi dáadáa kọ́lọ̀ ń bá mi lọ́ra ẹ̀mí wọn wọ́n ṣe wá bí mí nìyẹn pé ṣé mo lè kọrin mọ́jú àmọ́ ní mo lè kọrin mọ́jú tí bá ti rí irinṣẹ́ máa nǹkan wá wà ń bẹ̀ máa yẹn wá ní ó dáa kí wọ́n play ní ọ̀dọ̀ ya Maria yẹn lọ́jọ́ Friday tó ń bọ̀ kọ́síjọ́ tí ẹ̀gbọ́n yẹn ń kọrin ọjọ́ Friday ní next week káwọn organize bá ní no problem wọ́n ṣe wá organize pé kí wọ́n play àwa lọ báyà ya Maria wá ní okay Bísọ́lá no problem ẹ wá play lọ́dọ̀ mi nǹkan ẹ̀gbọ́n Tasman wá ní àwọn máa kó oníṣẹ́ fún mi Adéolókun wọ́n wá kó gbáyà ń gba níṣẹ́ ní 150 naira half set a máa gba full set ní 300 naira wọ́n wá ní wọ́n máa kó half set sílẹ̀ fún mi so bí ká sí wọ́n sọ wọ́n pe aláàjì kan ní aláàjì Tajudeen Èkémọdé wọ́n wá ní àwọn sanwó oníṣẹ́ yẹn kí má wọ̀rì pé ohun yẹn táwọn ti ẹ̀gbọ́n yẹn lásán àwọn láìkẹ̀ ìgbà tó di Friday yẹn wọ́n bá rí fún mi bá kọrin èrò bá pọ̀ náà náwó fún mi. àwọn boys wo lẹ lò ṣe ti ní àwọn boys mo wá ní boys tẹ́lẹ̀ mo má bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn èèyàn pé mo máa fẹ́ kọrin báwo la ṣe fẹ́ rí ọmọ band wọ́n ṣe wá lọ gẹ̀ẹ́sì bọ̀dá kan fún ọkùnrin báyìí ní bọ̀dá Sùrájù omi nìkùn wọ́n ló máa ń lu sákàrà so wọ́n wá lọ organize bọ̀dá yẹn wá pe àwọn boys ìgbà yẹn kò tí ì sáyé keyboard ẹni tó bá ń lo DD10 nígbà yẹn ọ̀gá ni wọ́n máa ń rò pé DD10 gan dàbí iṣẹ́ mọ̀ ayé ẹ sákàrà omele àpàlà lẹ máa lù kò sí gbogbo wọ́n lu system kọ̀ọ̀kan yẹn bọ̀dá yẹn ṣáà organize lọ́jọ́ yẹn bá ṣáà ṣe bẹ̀rẹ̀ sí níbi àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní náwó fún mi
máa wò pé èmi náà wò pé iṣẹ́ yìí ó máa pé jẹ́mi ní tẹra mọ́ báyìí aláàjì tí mo ń sọ iná wọn aláàjì kẹmọdé wọn kérò wá àwọn èrò pọ̀ wọn náwó fún mi gan bọ̀dá kan wá pé bọ̀dá Ahmed ọmọ ìgbìrà ni wọn náà bá ní àwọn fẹ́ ṣe pátí ní Saturday tó ń bọ̀ ṣé mo máa play fáwọn mo ní máa play fún yín wọn bá ní èló ni máa gba iṣẹ́ lọ́dún yẹn bá charge wọn pé 500 naira lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀dá yẹn bá fún mi ní 500 naira and 500 naira nígbà tí mo ń sọ is a lot of money very big money so wọ́n á fún wa ní 500 naira yẹn wọ́n bá arrange fún wa ọjọ́ pátí yẹn èrò wa pọ̀ náwó fún mi rẹpẹtẹ bí mo ṣe bẹ̀rẹ̀ oní nìyẹn. bí mo ṣe wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà yẹn mo wá mọ bàbá wa Ọlọ́run fọ̀run kẹ́ wọn Àdìsá Aláṣẹlà. Àdìsá Aláṣẹlà. nígbà yẹn Aláàjì Aláṣẹlà mo tún wá mọ ẹ̀gbọ́n mi Muyideen Aremu Kámúlánsà. nígbà yẹn nínú ọba bẹ̀rẹ̀ sí ní máa ṣe show mo wá máa ń play ní à ń pọ̀dọ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n kan ní Ọ̀nkùlólú ní Standard World Hotel Standard World náà máa ń pè not hotel wọ́n máa ń gẹrun ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ Standard World níbẹ̀ so máa ń play bẹ́ẹ̀ ní àlàáfíà yẹn so ní bá ti ń play àwọn èrò máa wá pọ̀ máa náwó fún mi láti ibẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní mọ àwọn èèyàn wọ́n máa ń gbúrò ẹ̀gbọ́n Pàṣọ náà gbà yẹn mo mọ Báyọ̀ Àkànní cousin ni mo mọ̀ Sọni tí Adé ìgbà ibẹ̀ mo lẹ́sà lẹ́ta nìyẹn ní 93 Ìbàdàn ní Táyé Kọ́rẹ́nsì wà mi ò sì mọ Táyé Kọ́rẹ́nsì Isika Baka mo ń gbọ́ Isika Baka bọ̀ mi ò mọ̀ wọ́n torí pé ń gbà yẹn mọ̀ pé mi náà ṣẹ̀ bẹ̀rẹ̀ ni but later mo mọ̀ wọ́n so nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní kọrin ní Kẹnẹrí lọ́dọ̀ Alhaji Mutiu ìgbà yẹn mo máa ń play every Wednesday mo gbà yẹn máa bẹ̀rẹ̀ sí ní mọ àwọn olórin ìgbà yẹn ni ẹ̀gbọ́n Kámúlánsà ń play Alájà Musílẹ̀ Àríkẹ́ ń play Alájà Àríkẹ́ máa play ní Thursday mi máa play ní Wednesday ṣé Fújì làwọn náà ń kọ but Alájà Sàláwà kékeré báyìí ni mo ti mọ̀ pé àwọn gógó lèmi follow pa mo fẹ́ dàbí Alájà Sàláwà later ni mo gbọ́ mi ò mọ ẹni tó ń jẹ́ Cinderella but later mo mọ̀ pé èèyàn kan náà wà tó ń jẹ́ Cinderella ó sálẹ̀ Ìyábọ̀ mo gbọ́ later náà ni mo gbọ́ ṣe rí ní Mushin yẹn èèyàn tí mo mọ̀ pé ó senior mi ní Mushin tó jẹ́ olórin obìnrin ó là Alájà Musílẹ̀ Àríkẹ́. Alájà Musílẹ̀ Àríkẹ́. yá Alájà Musílẹ̀ Àríkẹ́ tó jẹ́ pé èmi wá tẹ̀lé wọn ní Mushin lẹ́yìn Alájà yẹn ló kan èmi later ni Tọ́pẹ́ Makanaki Ọlọ́run bá mi fọ̀run kẹ́. ètò kan ní orúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. orúkọ mi ni Zainab Babisola Abẹ́kẹ́ Lacasera. ó ní Lacasera yẹn ti jáde. God bless you sir. ṣé wọ́n rí Lacasera yẹn à ń pe bó ṣe jáde lélẹ́yìí ẹ̀gbọ́n kan máníjà Tẹ̀kọ̀yé Wàsíù Àjàní Ọlọ́run fọ̀run kẹ́ wọn so wọ́n ń pe ẹ̀gbọ́n yẹn ní Tántálá òun náà ti wà nípò òtítọ́ sí kọ́lọ́n bá mi fọ̀run káwọn náà. ọjọ́ kan mo kàn wà ní ṣọ́ọ̀pù mi kan mo ní ṣọ́ọ̀pù ní Mọ́ṣáláṣí street mo ń ta drinks mo ń ta aṣọ mo ń ta gbogbo ẹ̀ so Tántálá yẹn máa ń wá sọ́dọ̀ mi sọ́jọ́ yẹn wọ́n wá mu kíkẹ́ yẹn Lacasera mo wá kọjá wá ní Àbẹ̀kẹ́ wá ń bì wọ́n á ní ọ̀gá wa kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó dẹ̀ máa jórúkọ yìí wọ́n á ní máa ní o máa jú sẹ́ẹ̀dì Zainab Àbẹ̀kẹ́ tó ń jẹ́ yẹn máa jẹ́ Lacasera wọ́n á ní mo ló dẹ̀ dá o ìṣe ń jẹ́ Lacasera yẹn ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì tá a ti ń rí oríṣiríṣi ìrírí ló máa ń bá pàdé tọ́jọ́kùnrin mo wá ń wo ẹ̀yin obìnrin nídìí iṣẹ́ fújì báwo lẹ ṣe ń kó. My brother, it's a long story ṣe rí kò síbi tí ṣe ò sí o Ọlọ́run kó ṣàánú fún wa àwọn ọkùnrin tẹ́yìn sọ yẹn wọn ní challenges táwọn obìnrin bẹ́ẹ̀ ni. ẹdún náà àwọn ọkùnrin onífújì yes sir wọn ò ní challenges sẹ́yìn obìnrin onífújì. àtọ àwọn obìnrin la máa ní but ó ṣe mọ̀ wọ́n rà mí ni pé challenges tí wọn ó máa yàtọ̀ sí tiwa most people wọ́n believe pé obìnrin tó ń kọrin aṣẹ́wó ni wọ́n even àwọn ọkùnrin gan most ọkùnrin tó obìnrin tó responsible kò ní fẹ́ fóní fújì tó ráwọ̀ pé lòkan gbé kan tì ní wọn. bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin wọ́n máa wọ àwọn obìnrin pé aṣẹ́wó làwọn obìnrin tó ń kọrin tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. understanding ló matter kò sí ṣe rí nǹkan tí mo máa ń fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé Ọlọ́run kó ṣàánú fún wa kò síbi tí ṣe ò sí. ẹlòmíì báyà ní kọ̀ọ̀ràn kó ń fẹ́ ọmọ nígboro òun á lọ ọmọ village ọmọ tó fẹ́ village gan by time tó bá máa lajú mọ́ ẹ lọ́wọ́ ò ní lè dúró wò tán because ogun fẹ́ ṣoge. ó bẹ́tà kí àwọn máa tó wà ní ìta ó kúkú bẹ́tà kó máwọn tó wà ń ta tó mọ̀ pé àwọn eléyìí wọ́n ti wà ń bẹ̀ already kò sí tó fẹ́ ṣe tó fẹ́ jọwọ́ lójú. wọ́n dẹ̀ mẹ́nu ẹ̀.
kán mẹ́nu ẹ̀. God bless you sir. Àbí? Yeah, ṣọmọ tó máa lọ mú ní village tí ò sì ríran rárá tí ò sì mọ nǹkan kan rárá tó máa wò pé ó yẹ kémi náà ṣe nǹkan tí bọ̀dá yìí tá à ń tí ì ṣe at the end of the day ó máa regret náà ni. But tó bá dúró ní ìgboro tó ti mọ̀ pé léyìí àwọn nǹkan báyìí ló fẹ́ àwọn nǹkan báyìí ni ò fi understanding tẹjọ ní pẹ̀lú ra yín relationship yín ó máa pẹ́. Tẹ bá rò pé àwọn obìnrin tá à ń kọrin aṣẹ́wó ni wá mistake lẹ ń ṣe o torí àwọn tí ò kọrin gan aṣẹ́wó wọn ju tiwa lọ ẹlòmíì máa ní tẹ bá fẹ́ wọn tẹ bá ṣe kinní kan yeah it's left to you. Obìnrin tó ti ríta tó mọ tí òun lè fi 1 naira tàn tí òun ṣe tán máa fi nǹkan kékeré tàn tó bá fẹ́ ọkùnrin máa balẹ̀ ju pé ọmọ tó lọ mú one village tí ò jẹ yín rí tó bá rẹ́ni tó ra ọtí fún ọtí bí something ọtí bí 150,000 one bottle ó máa fọ́ ni. Bọ̀tọ̀ ní fújì tí gbogbo ẹ̀ ti yé tó ti mọ̀ pé gbogbo ẹ̀ náà wọ́n ti là lábàrá tó ti. God bless you sir tó wò pé gbogbo ẹ̀ náà story náà ló bá dé ó kàn fẹ́ ṣe kí ni ó kàn fẹ́ mẹ́nu ẹ̀ náà tó bá ti mọ ẹni ẹ̀ ò ń sá lọ. ó ń sá lọ. òun gan ti mọ̀ pé ó kàn sáré wá náà ni ó kàn bẹ́ wá ẹ̀rọ máa kàn wá àwọn kan máa bẹ́ wá wọ́n má dẹ̀ sí bẹ́ wá bẹ́ẹ̀ wá tún ṣe kí ni. sọ́bẹ̀ sí yín rí ni. ẹ gbàgbé. Àǹgẹ̀rẹ̀ lètò ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí. Ọlọ́run ló ń báyàn ṣe orílẹ̀-èdè dẹ̀ fi mẹ́ja láwo ní 1992 yẹn. sí 93 94 95 96 97. On a good day olórin obìnrin ó gbọ́dọ̀ appreciate everybody and I want people to know one thing pé ẹni ọkùnrin tó wá náwó fólórin most of them wọ́n fẹ́ fẹ́ ni. Yeah wọ́n fẹ́ fẹ́ ni now. Ọmọ yìí mo máa jẹ́ ń bẹ̀ mo máa jẹ́ ń bẹ̀ gangan ló máa jẹ́ kó máa ṣe kí ni. kó máa kó wá. wọ́n máa náwó wọ́n ló wá máa mọ nǹkan tó ń ṣe ló máa mọ̀ pé gbogbo ejò kọ́ ni ìgbà mìíràn ní gbogbo ejò ní jíjẹ ìgbà mí ejò mi wà téèyàn máa jẹ tó máa háyàn lọ́rùn. Ó dàbẹ́ ni tó ń ta drinks tó kùn kínní tó bá dí sẹ́ǹtà rẹ̀ ó dí sẹ́ǹtà rẹ̀ kò mí pé bóyá àwọn èèyàn máa sá lọ tó bá useless yẹn tó bá wọn ṣe nǹkan pọ̀ ìyẹn gan ló máa jẹ́ kán lọ torí kò ṣe wọ́n fẹ́ tó ẹ̀wò kan bá ti wọn lọ ni. Pọ̀ tó bá wá gbà fún wọn yẹn ó rí i pé ọmọ yẹn mo sì máa mú orí ẹ̀ náà máa wà. Nígbà tó bá rí i pé wọ́n lé ẹ tán wá rí ẹ mú yẹn tí ò sí kókó wọn agbọ́n lè bínú lọ kóhun tó bínú ẹlòmíì máa ti dé. Ẹlòmíì máa ti dé so bó ṣe wà gan nìyẹn ṣùgbọ́n tó bá ti wá decide pé èyí ló fẹ́ mú tó bá dẹ̀ fẹ́ mú ètò fẹ́ mú náà wàá rò dáadáa kó má jẹ́ nuisance kó má jẹ́ èèyàn tó kàn ń bẹ́ kiri tí ò mọ ohun tó fẹ́. Ìgbà lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní 1998. Yeah. 98. Bẹ́ẹ̀ ni mo ṣe first record. Ní Mushin náà. Ní Mushin ni because ṣe rí 1992 nígbà tí mo bẹ̀rẹ̀ ìgbà tó máa di bíi 95 96 mo marry. Ṣé dẹ̀ mọ̀ pé tóbìnrin bá wà nílé ọkọ kò sí bóyá fẹ́ ṣe gbogbo ọkùnrin and then tó bá rẹ́dì pé ó fẹ́ dúró ó fẹ́ ṣàbíamọ́ ó máa control ara ẹ̀. Ó máa fa àwọn nǹkan kan lẹ̀ wà lè fèsì pé kò bímọ. So àwọn nǹkan tó fa ṣàì tó wáyé pé mo jẹ́ olórin ọkùnrin tó sì bóyá pé àmú lọ fọ́kọ àbí mo lọ ṣe wedding àbí nǹkan kan ẹ mọ̀ mo ti lè ṣe rẹ́kọ̀dù léraléra ẹ gbogbo ọkùnrin kọ́ ló máa gba pé kó wà lábẹ́ òun kó máa bẹ́ káàkiri. So àwọn nǹkan tó fa delay yẹn nìyẹn. Kí lẹ pè táìtù 90 ìtẹ̀ ṣe 98. Làkàsẹ́rà ìyẹn gangan ni mo ṣe tó jẹ́ làkàsẹ́rà. Làkàsẹ́rà lẹ pè. Bẹ́ẹ̀ ni. Ṣé rántí díẹ̀ nù nǹkan tẹ́ kọ́ mbẹ̀. Bísọ́lá Sáínàbù mi àlóyin lóhùn mo dé ẹ̀yin tèmi ṣẹ́ ń gbóhùn mi lè kó fẹ́ dìrà àwọn bí lọ́dọ̀ Kàsílátì ní ṣúgà mi. Ṣé nu tẹ́ kọ́nu rẹ́kọ̀dù ni. Ní ìkọ́nu rẹ́kọ̀dù bó kan fi Kàsílátì yẹn sí ni wọ́n lè mọ̀ pé ṣe kí ni ó wà ń bẹ̀ ó dúró ń bẹ̀. Àtòríláyé Bísọ́lá Sáínàbù tó bá lọ sí iwájú o á tún lọ sẹ́yìn ní ṣèkàṣèkà karántí ọjọ́ ọ̀la tó ń bọ̀ tẹ́nìkan kan ò lè sọ kò sóhun tá lè ṣe ní ilé ayé yìí ká má ṣe là ṣe gbé o àṣepamọ́ mà ló wà ire ló bá mọ̀ dákun múra sí tiyẹ ìkàsà ló bá mọ̀ tẹra mọ́ kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ibi tó bá gòkè ló máa bá padà wálẹ̀ o. Bísọ́lá olórí o orin mi iná fẹ́ jó Àbẹ̀kẹ́ olórin orin mi iná ń gbọ́ Àbẹ̀kẹ́ Làkàsẹ́rà orin mi iná fẹ́ jó má jẹ́ kó wọ́n tá mi o bó ṣe ń jú náà jú ṣe. 1998. Yeah. About the second one. Second one ètèmi àti
papa ṣe nìyẹn. Papa wo? Obesere. Ẹ̀yin àti Obesere? Bẹ́ẹ̀ ni, èmi àti wọn, that's 2010. 10. Bẹ́ẹ̀ ni. Kí lẹ pè title yẹn? One Love. Ṣẹ́yìn lẹ ní àbẹ́jọ ṣe? Èmi ni mo ní, so àwọn kan kọrin díẹ̀ ńbẹ̀ ni. Ok, ẹ jẹ́ n gbọ́ díẹ̀ nínú nǹkan tó ń kọ. One love keep us together. 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 Ìfẹ́ ló yẹ ká lò. Ìfẹ́ ló yẹ ká lò. Ìfẹ́ ló yẹ ká lò. I say one love keep us together. Alangere o, alangere leto, bóyá ló mọ ojú rí. Kọ́gbọ́n nínú. Onífújì míì tá bá rí wọn lè láwọn lòdì wọn mú àwọn ń pèjẹ nǹkan kan. Máa wò pẹ́yìn obìnrin báwo lẹ́yìn ṣe ń fèsì ẹ̀. Ṣé ẹ rí ẹ̀gbọ́n mi ò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀? Mi iṣẹ́ ẹ̀gbọ́n yín o Kasinati lórúkọ mi. Kasilati. Kasilati kọ́. Kasilati. Nà. Kasinati. Náà nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé gbogbo ìtẹ́yìn ń sọ yẹn Ọlọ́run ló ń bá yàn ṣe. Èyàn kó kinní sọ́wọ́ kó kinní sápá yẹn Ọlọ́run ni. Bẹ́ẹ̀mi ṣe wà yìí tí wọ́n sọ fáwọn pé mi ò kí bọ́tẹ́ lomi ò ń gbàgbọ́ pé mi ò ń lo nǹkan kan. Kò dìgbà tá a bá sarí tá a bá sa ọrùn Ọlọ́run ló ń bá yàn ṣe. Tí àwọn èèyàn bá wò pé táwọn bá fẹ́ lọ sí òde táwọn bá lò fúnpá káwọn ló gbàdí èèyàn ń tan rẹ̀ jẹ ní o. Ọlọ́run ọba ló lè ṣe o. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn o. Ọlọ́run ló lè ṣe. Tí wọn ò bá ti ṣèkà sí yàn má rò pé wọ́n lè ṣèkà sí ẹ. Ẹlòmíì ìgbàgbọ́ ẹ̀ ni pé tí ò bá ló ń dè tí ò bá ló gbàdí wọ́n bá tafà sí ó máa mú béèyàn tafà sẹ́mi yóò padà lé lórí torí pé mi ì tafà sí ẹ. Àbí nǹkan tí mi ń sọ yé so nǹkan tó rí lè ṣẹlẹ̀ nìyẹn. Balẹ̀ kò Mushin. Mo kúrò ní Mushin ní kò sí ìpẹ́ tí mo kú that's 2016 ni mo kúrò Mushin tí mo move sí Kòròdú. Mushin Kòròdú. Yeah. Èwo ló wà lively jù? Mushin wà lively. Ìgbà táwa wà ní Mushin dẹ̀ yìí ń rọ́ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Bí ọmọ Mushin náà sì ní mí dọ́là. Wọ́n shine. Yeah, torí pé Mushin ni mo ti grow mo ti ṣe gbogbo bó ṣe mo ti lọ sílùú òyìnbó mo ti ṣe everything ní Mushin. So Ìkòròdú yẹn mo wà ń bẹ̀ everyday mi lè má dé Mushin lọ́sẹ̀ kan. So mo dúpẹ́ fọ́lọ́run gbogbo nǹkan tí mo rí láyé tí mo ṣe for now Mushin ni mo ti achieve ẹ̀. I have 3 girls. Mo ní graduate méjì. Last born mi ọmọ mi méjì ló ti graduate. Then mo ní last born mi wà Unilag. Mushin mo ti lọ sí America. Mushin ni mo ti lọ sí South Africa. Mushin mo ti move wá sí Kòròdú. So kò sí kan tó fẹ́ ṣe Mushin tí mi ò kí ń bá wọn dá sí. Iṣẹ́ orin náà lẹ gbé lọ sí America. Iṣẹ́ orin ni mo gbé lọ sí America. Wow. Promoter tó gbé mi lọ Tóyìn Akíndélé ọba elect. Tóyìn Akíndélé. Bẹ́ẹ̀ ni àwọn náà gbé mi lọ sí America. Gbà tí mo dẹ̀ dé America yẹn mo rí àwọn oríṣiríṣi àwọn tí mo ti mọ̀ rí tó ń help mi tó ń support mi mo ma many people ń bẹ ara wọn ni irú èèyàn tó fún mi ní nọ́mbà yín wọ́n ń pe bọ̀dá ẹ̀ ní bàbá Bukky owó bàbá Bukola èèyàn dáadáa ni wọ́n mo appreciate wọn. L'Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn mi pọ̀ ń bẹ o mo kéré gan-an tí mo ti mọ̀ wọ́n tí mo ṣe àwọn ló jẹ́ kẹ́ ẹ mọ̀ Kasinati. àwọn náà jẹ́ kí n mọ̀ Kasinati Ọlọ́run bá mi lọ rẹ̀ mi wọn so I have many people there tẹ́ pé wọ́n jẹ́ tèmi oníkálukú ló léèyàn tiẹ̀ tó nífẹ̀ẹ́ mi tí mo pé àwọn ilé wọn nífẹ̀ẹ́ mi àwọn bíi bàbá Ẹ̀sìké àwọn bíi bọ̀dá Sùmákí Tóyè àwọn bíi apàṣẹ Bobby Ozane wọ́n wà ní Texas bàbá àgbàlagbà mo dúpẹ́ o mo fẹ́ àwọn bíi Mr. Káyọ̀dé Balógun ọmọbẹ yóò kò lò mo appreciate yín New York làwọn náà wà àwọn bíi Múdà Ṣáínà bàbá Ṣáínà mo appreciate ẹ̀yin náà ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi ojú òní tí yín o àwọn bí alájà mi náà ti Èjìdé president wa nìyẹn. Wow. Excellent Worldwide Women Musician Association. Wow. I really appreciate you. Wọ́n wà ní New York olórin làwọn náà o wọ́n ń kọ ṣége. náwó lọ̀gá ń ẹjọ́ náwó lọ̀gá ń alágbára lọ̀gá ọ̀lẹ ẹ̀yin tèmi alágbára lọ̀gá ọ̀lẹ ẹni kọrin tí oró ń gbé bí Sọlá Alábẹ́kẹ́ lọ̀gá wọn. Tó lóní kan bá jáde ńsìn tó ta sí yín. Tó ta sí mi màá ta sí kọjá bó ṣe expect. Yeah. Làkàsẹ́rà ṣe lè jẹ́ kọ́mọ yín obìnrin kọrin Fuji. Ọmọ mi obìnrin ó lè kọ́ tó bá wù torí pé ṣẹṣẹ fi ṣẹ́ Fuji dáa náà
mo mọ̀ náà. What are we talking about? Ọmọ mi lè kọ́ tó bá board tó lè tó mọ̀ pé ó lè ṣe. Kò sí tó big deal nú ẹ̀. Yes, yes. Ọmọ mi lè kọ́ Fuji of course. Tí ò bá dá mi ò ní máa ṣe náà. Kí ni káwọn olólùfẹ́ yín tún máa retí báyìí? Very soon now, mo tún wà ní studio, iṣẹ́ kan tún wà tí mo ti ń pòpọ̀ sí. Kẹ́yìn gan bá rí ẹ máa ṣe kí ni pé Kán máa retí ẹ̀. ẹ máa retí ẹ very soon lágbára Ọlọ́run. Ọlọ́run má pè wá lókù. Àmín. Tó àwọn pátí wo lẹ̀ ń lọ jàre? Gbogbo pátì ni. Hmm? Bẹ́ẹ̀ ni, ẹ fẹ́ ṣèkómọ o, ẹ fẹ́ ṣèṣílé o, ẹ fẹ́ ṣòkú àgbà o, ẹ fẹ́ ṣe wedding o, gbogbo ẹ̀ là ń ṣe. bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí bóyá ẹ̀jẹ̀ jọ máa wo. Èmi ò lọ sí ṣòrí káwọn ọmọ ọ̀tá faṣọ mi àbí kán dá gbomi rú torí mi dédìlé tí n bá ti débẹ̀ màá ti kọ́kọ́ pé bèrè pé ta lọ̀gá yín bí. Ẹ wá lọ bì kan rí táwọn kan bóyá tán dé létà tán fẹ́ wò pé kí ló ṣẹlẹ̀. The only problem tó kàn máa ń ṣẹlẹ̀ ni pé téèyàn kan bá ti gbowó lẹ̀ ẹlòmíì tún lè dé so tẹ́lómi yẹn bá wá dé kò sí fíìmù tó fẹ́ ṣe kò lè rí £1 gbà tí bá wíṣì láti fún but tí bá débẹ̀ màá ti kọ́kọ́ béèrè pé ta lọ̀gá yín Bẹ́ẹ̀ni. gbogbo yín tẹ́ dúró yìí tó bá ní eléyìí lọ̀gá wa ó yá ẹgbà ẹ̀ẹ́dẹ̀gbà yẹn tí bá kọ́ débẹ̀ mo lè ṣe fàájì fún wọn bóyá gbé 3 cartons 4 cartons kan ṣe fàájì àwọn gan tún mú ẹ mọ̀ pé ṣẹ́rá àwọn guys táwọn ẹ̀ náà pé wọ́n ń dagboru wọ́n ń ṣe wèrè náà ń gbà mí gbogbo wọn kọ́ ni wèrè ìmí náà ń gbà mí tẹ́ bá ṣe dáadáa fún wọn lágbo inú owó yẹn owó ṣẹmọ ìmí náà máa ìmí kan máa dìde pé bóyá o tẹ̀ máa ṣú ààrẹ kó kàn disgrace ẹ̀ ń bẹ̀ tó bá ti wá rí pé o ṣe normal kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ jẹ ó yá ìgbà kọ̀ọ̀kan nínú lára wọn ní mo ti lọ ságborí tẹ́ pé ọmọ ọ̀tá tó ní òun lọ̀gá ọmọ ọ̀tá tó wà bí ó ń pààyàn ó ń jẹyàn ẹ̀gbọ́n ẹ farabalẹ̀ kí lẹ fẹ́ ó máa fa kinní kó máa ṣe ó yá gbà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin ó ná owó fún mi débi pé èmi gan fọ́ ṣé nǹkan tí mi sọ ń yé so gba tí mo dẹ̀ tún kọrin tán mo dẹ̀ tún ta lọ̀gá yín bí ó kàn alájà ẹ̀kan fún ọ̀bọ ìsìn ẹ̀ ní nǹkan kan ó dẹ̀ dúró ká fi kórin iṣẹ́ báyìí ká fi lọ so ẹ mọ̀ pé wà ń sìn a sì wá pé kọ́lọ́n túbọ̀ gbé wa ga jù báyìí lọ ní ilé sọ tàwọn tó jọ̀gá wa o ṣé nǹkan tí mò ń sọ ń yé yín àwọn tó jọ̀gá wa náà tó bá jẹ́ni tó ṣe kinní ní ìròbó ṣẹ̀mọ̀ wọ́n ní tẹnu bá jẹ ojú máa ti if you give them what they want they will leave you and do your own. Yes. That's it. Now Lakasera náà lẹ ti ń gbádùn látàárọ̀ àgbà onífújì tí wọ́n ti pẹ́ ń diṣẹ́ yìí tán dẹ̀ bá a sọ̀rọ̀ tó pọ̀ gan-an mo dẹ̀ rò pé ẹ̀yin náà ti gbádùn wọn ẹ̀yin tí wọ́n fẹ́ pè wọ́n báyìí wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n sí káàkiri àgbáyé ẹ fẹ́ pè wọ́n fòde eré ẹni pati kan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣèṣílé ẹ fẹ́ ṣe wedding ẹ fẹ́ ṣòkú àgbà ẹ fẹ́ sọjọ́ òbí nílùú yòówù tó lè jẹ́ káàkiri àgbáyé kò síbi tán lè lọ Bandboy sì ti pé báyìí. gbàrọ̀ lọ. ẹ fún wọn lórin náà kẹ́ wá sọ nọ́mbà yín. lọ́gbàlọ́gbà ká máa ní sùúrù ìgbàláyé ẹni bọ́ọ̀dì ò máa láyé ìgbàláyé ẹni bọ́ọ̀dì ò máa láyé gbogbo connection o tó ń fẹ́ tẹ́mí o ibi tẹ́ ẹ bá ń lọ ọlọ́run á sìn yín tẹ́ ẹ bá ń lọ ọlọ́run á sìn yín o Àbẹ̀kẹ́ Lákàsẹ̀rà ló ń kílé gbogbo yín pátá mo kí yìí o Lákàsẹ̀rà kọrin ọmọ ẹ̀lẹ́ tó ń kọ́ fújì ló ń kọrin ọ̀dọ̀ Kasilat láwa lábẹ́òkúta lẹ́gbàá ọmọ líṣà bí mo kí ẹ ayọmọ Ìbàdàn ní Olúyọ̀lé ẹ ṣeun ìlú tèmi sáìn náà gba Àbẹ̀kẹ́ adé èdè Lákàsẹ̀rà mo kí gbogbo wọn Àbẹ̀kẹ́ ń kí wọn o Ìsọ̀lá ń kí gbogbo wọn mo kí gbogbo lẹ́bí Sọlá sáìn náà bu Àbẹ̀kẹ́ ń kí wọn o. ẹ jẹ́ sọ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni. orúkọ fóònù nọ́mbà mi ni 09157455068. ẹ tún pè é farabalẹ̀ pé WhatsApp yín àbí. ẹ̀yin tẹ́ fẹ́ pè wọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wọ́n sì rèé. 09157455068. ẹ ṣé gan Lakasera náà lẹ ti ń gbádùn látàárọ̀ yìí ẹ bá mi pè wọ́n kẹ́ fún wọn ní eré gidi kẹ́yìn náà kẹ́ gbádùn ẹ̀yin tẹ́ fẹ́ ṣe birthday náà tẹ́ fẹ́ kàn ṣe fídíò fún yín birthday shout out ẹ̀yin ṣe yẹn náà náà. lágbára Ọlọ́run. ẹ lè pè wọ́n sórí nọ́mbà yẹn ẹ ṣé gan ma. God bless you sir. Thanks so much sir. Àǹgẹ̀rẹ̀ lè tó bóyá ló mú ojú rí ọgbọ́n nínú